Ajari àtìmí èèyàn bí Ọ̀ṣunbà. Èèyàn ṣẹ̀yẹ mọ́ bá mọ̀ ojú rẹ̀. Lẹ́yìn sábà tó mọ́ ní ìfà wá sí. Bàbá kọ́lé tẹ̀mí yọ yìí. Bàbá táwọn ènìyàn yọ yìí. Aláṣẹ̀mọ́ Jasmine Aso Hòtẹ́ẹ̀lì. Ìyá lè bàtà pẹ̀lú wà Àbújá. Wọ́n á dá àsìkò ní Golden Lakes. Èyí àjàlè bọ́lá wà ọ̀gá wa. Bàbá yìí wà lórí wà lórí wọn mọ̀ mí. Ajari àtẹ̀wé èèyàn bí Ọ̀ṣunbà. Gómìnà wẹ́ẹ́. Èèyàn Excellence ti Jẹ̀ṣẹ̀ Mákindé. Excellence ti Jẹ̀ṣẹ̀ Mákindé. Báwo lẹ àgbà kí bàbá o? Òtún àdágbé elójúgbọ́n láyà lálẹ́ mọ́tò ṣe ìjẹ́sẹ̀ Mákindé. Excellence ti